Àwọn àgùntàn Jésù wọn kì í bọ́ á. Tọ́ ọ bá ti bọ́ á sí páńpẹ́ àwọn ìkookò, ó kì í ṣàgùntàn rẹ̀. Bí àwọn àgùntàn Kristi ṣe rí nìyẹn. Tá a bá ń sọ̀rọ̀ ìyìn rere fún ọlájọ́ tá a ti ń sọ, tọ́ sáǹkọ́ tí ọ̀gbọ́n ẹ̀ tọ́ ń jápa mọ́nú. Bóyá ó kì í ṣe àgùntàn. Torí pé ọgbà lẹ́nu kò túmọ̀ sí pé ò ní gbà lọ́la. Kọ́kàn máa jẹ́ pé yóò pẹ́jù fún ọ kó tó wá gbà náà ni. Ọba yìí bá pẹ́ kí ó gbà yẹn wá. Ó ní fún orúkọ rẹ o. Bàbá bá wa sọ̀rọ̀ rẹ̀ jẹ́ kára àánú gbà. Ṣé tiwa láṣẹ pé Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀yin àyànfẹ́, a kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. Ohun tí Olúwa sì ń bá wa sọ̀rọ̀ lórí náà ni Kristi ni olùṣọ́ àgùntàn rere. Ọba ògo ni pé èmi ni olùṣọ́ àgùntàn rere. Olùṣọ́ àgùntàn rere ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún àwọn àgùntàn rẹ̀. Ní òní mo fẹ́ jẹ́ ká wo ìwé mímọ́ kí òye bí Kristi ṣe jẹ́ olùṣọ́ àgùntàn yìí kí ó lè yé wa. Nínú ìwé Ìsíkẹ́lì orí 34, a rí tí ọba ògo ń bá àwọn aláìṣòótọ́ olùṣọ́ àgùntàn Ísírẹ́lì wí ní ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 10. Ìwé ìwòlí Ìsíkẹ́lì orí 34 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 10. Olúwa bá àwọn olùṣọ́ àgùntàn aláìṣòótọ́. Sẹ́rí ní Ísírẹ́lì tí wọ́n bá pèèyàn ní olùṣọ́ àgùntàn, èèyàn lè jẹ́ olóṣèlú kó jẹ́ olùṣọ́ àgùntàn. Ọlọ́run máa ń pe àwọn tí ń ṣàkóso ìlú ní olùṣọ́ àgùntàn. Ọlọ́run máa ń pe àwọn àlùfáà ní olùṣọ́ àgùntàn. Ọlọ́run máa ń pe àwọn wòlíì ní olùṣọ́ àgùntàn. Bó ṣe rí ní Ísírẹ́lì nìyẹn. Àwọn wọ̀nyí wá jẹ́ aláìṣòótọ́. Olúwa bá wọn wí ní ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 10. Ẹ̀yin kẹ́ẹ̀ka fúnra yín nínú ilé. Ṣùgbọ́n ní ẹsẹ̀ 11 sí ẹsẹ̀ 15, ibẹ̀ ni Olúwa fúnra rẹ̀ wá ti ń fi ara ẹ̀ hàn pé olùṣọ́ àgùntàn lòun. Jésù Kristi òun ní olùṣọ́ àgùntàn Ísírẹ́lì, olùṣọ́ àgùntàn rere tí Ísírẹ́lì ní. Ó wá ń sọ nípa ìkẹ́ àti ìgẹ̀ tí ó máa ń fi fún àwọn àgùntàn. Ní ẹ bá wò ó láti ẹsẹ̀ 11. Nítorí báyìí ni Olúwa Ọlọ́run wí, kíyèsí èmi ó béèrè àwọn àgùntàn mi, èmi ó sì wá wọn rí. Gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn tí wá ọ̀wọ́ ẹran rẹ̀ rí ní ọjọ́ tí ó wà láàrin àwọn àgùntàn rẹ̀ tí ó fọ́nká, bẹ́ẹ̀ ni èmi ó wá àgùntàn mi rí. Èmi ó sì gbà wọ́n níbi gbogbo tí wọ́n fọ́nká sí ní ọjọ́ kúkú àti òkùnkùn biribiri. Èmi ó sì mú wọn jáde kúrò nínú àwọn orílẹ̀-èdè. Èmi ó sì kó wọn jọ láti ilẹ̀ gbogbo. Èmi ó sì mú wọn wá sí ilẹ̀ ara wọn. Èmi ó sì bọ́ wọn lórí òkè Ísírẹ́lì lẹ́bàá odò àti ní ibi gbígbẹ ní ilẹ̀ náà. Èmi ó bọ́ wọn ní pápá oko dáradára àti lórí òkè gíga Ísírẹ́lì ní agbo wọn ó wà. Níbẹ̀ ni wọ́n ó dùbúlẹ̀ ní agbo dáradára, pápá oko ọlọ́ràá ni wọ́n ó sì máa jẹ lórí òkè Ísírẹ́lì. Èmi ó bọ́ àwọn àgùntàn, èmi ó sì mú wọn kí wọ́n dùbúlẹ̀ ní Olúwa Ọlọ́run wí. Ẹsẹ̀ 16. Èmi ó wá èyí tó sọnù lọ. Ṣé ń gbọ́ ìkẹ́ àti ìtọ́jú olùṣọ́ àgùntàn rere? Èmi ó sì mú èyí tí a lé lọ padà bọ̀. Èmi ó sì di èyí tí a sá lọ́gbẹ́. Èmi ó mú èyí tí ó ṣàìsàn lé ara lé. Ṣùgbọ́n èmi ó run èyí tó sanra àti èyí tí ó lágbára. Èmi ó fi ìdájọ́ mi bọ́ wọn. Jáfò sí ẹsẹ̀ 22 àti ẹsẹ̀ 23. Ìsíkẹ́lì yẹn náà 22 àti ẹsẹ̀ 23. Nítorí náà ni èmi ó sì gba ọ̀wọ́ ẹran mi là. Wọn kì yóò sì jẹ́ ìjẹ mọ́. Èmi ó ṣe ìdájọ́ láàrin ẹran àti ẹran. Èmi ó sì gbé olùṣọ́ àgùntàn kan sókè lórí wọn. Òun ó sì bọ́ wọn, àní Dáfídì ìránṣẹ́ mi. Òun ó bọ́ wọn, òun ó sì jẹ́ olùṣọ́ àgùntàn wọn. Ìyẹn ni ìtọ́jú olùṣọ́ àgùntàn rere. Kristi náà ni olùṣọ́ àgùntàn rere Ísírẹ́lì. Ó tún wá ń sọ wípé mò ń bọ̀ lọ́la o láti ẹnu wòlíì Ìsíkẹ́lì láti wá jẹ́ olùṣọ́ àgùntàn lórí agbo òun.
tẹ̀lé mi ká lọ sínú ìwé ìrere Jòhánù. Ẹ jẹ́ á wá gbọ́ ntí Jésù Kristi ọba ògo fúnra ara rẹ̀ wí. Ìrere Jòhánù orí 10 ní ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 5. Ẹ farabalẹ̀. A rí wípé Jésù Kristi olùṣọ́ àgùntàn rere ó ti wọnú agbo wá. Ó wá ń pe àwọn àgùntàn tirẹ̀. Ó ń pè wọ́n lóókọ, ó sì ń darí wọn. Jákà ní àti ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 5. Lóòótọ́ ni mo wí fún yín. Ẹni tí kò bá gba ẹnu ọ̀nà wọ inú agbo àgùntàn, ṣùgbọ́n tó bá gba ibòmíràn gun òkè, òun náà ni olè àtọlọ́ṣà. Ṣùgbọ́n ẹni tó bá ti ẹnu ọ̀nà wọlé, ó ní olùṣọ́ àwọn àgùntàn, ó ní olùdènà sílẹ̀kùn fún. Àwọn àgùntàn sì gbọ́ ohùn rẹ̀, ó sì pe àwọn àgùntàn tirẹ̀ ní orúkọ, ó sì ṣe amọ̀nà wọn jáde. Ó kọ gbogbo wa ní Jésù Kristi mọ̀. Nígbà tí ó sì mú àwọn àgùntàn tirẹ̀ jáde, ó síwájú wọn, àwọn àgùntàn sì ń tọ̀ ọ́ lẹ́yìn nítorí tí wọ́n mọ ohùn rẹ̀. Wọn kò jẹ́ tọ̀ àlejò lẹ́yìn, ṣùgbọ́n wọn ó máa sá lọ́dọ̀ rẹ̀ torí tí wọn kò mọ ohùn àlejò. Àwọn àgùntàn Jésù wọn kì í bọ́ wá. Tọ́ ọ bá ti bọ́ wá sí páńpẹ́ àwọn ìkookò, ó kì í ṣàgùntàn ni. Torí Jésù wípé a dá ohun tòun mọ̀. Tá a bá ti gbóhùn àlejò, a máa ń sá fún àlejò ni. Bẹ́ẹ̀ ni bí àwọn àgùntàn Kristi ṣe rí nìyẹn. Jésù tún wá tẹ̀síwájú wípé olùṣọ́ àgùntàn rere òun, torí pé olùṣọ́ àgùntàn yìí ó wá kú fún àwọn àgùntàn rẹ̀ ni. Ní ìwé ìrere Jòhánù yẹn náà ní orí 10 jẹ́ n ka ẹsẹ̀ 11 sí ẹsẹ̀ 15. Èmi ni olùṣọ́ àgùntàn rere. Olùṣọ́ àgùntàn rere fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí àwọn àgùntàn. Ṣùgbọ́n alágbàṣe tí kì í ṣe olùṣọ́ àgùntàn, ẹni tí àwọn àgùntàn kì í ṣe tiẹ̀, òun kọ́ ló ni wọ́n. Ó rí ìkookò ń bọ̀, ó sì fi àwọn àgùntàn lẹ̀ lọ bá júbà ehoro, ó sì sá lọ. Ìkookò sì mú àwọn àgùntàn, ó sì fọ́n wọn káàkiri. Alágbàṣe sá lọ nítorí tí í ṣe alágbàṣe. Kò sí ẹni tí kò sì náání àwọn àgùntàn. Èmi ni olùṣọ́ àgùntàn rere. Mo sì mọ àwọn tèmi sì mọ̀ mí, gẹ́gẹ́ bí bàbá ti mọ̀ mí, tí èmi sì mọ bàbá. Mo sì fi ẹ̀mí mi lélẹ̀ nítorí àwọn àgùntàn. Torí àwa àgùntàn ni Jésù Kristi ti kú. Ẹ wá gbọ́ kìkìdá. Àwa tá a gbàgbọ́ náà là ń ṣe àgùntàn Jésù. Àwọn tí ò gbàgbọ́, wọn kì í ṣe ti Jésù ni. Jẹ́ n ka ẹsẹ̀ 26. Ìwé yẹn náà fẹ́ ó, ṣùgbọ́n ẹ̀yin kò gbàgbọ́ torí ẹ̀yin kò sí nínú àwọn àgùntàn mi, gẹ́gẹ́ bí mo ti wí fún yín. Tá a bá ń sọ̀rọ̀ ìyìn rere fún lájọ́ tá a ti ń sọ, tọ́ sáà nǹkan tí ọ̀gbọ́n ẹ̀ tọ́ ń jápá mọ́nú. Tó ní pé àfi tá a bá múrí wá kọ mọ́rùn wá. A jẹ́ pé bóyá o kì í ṣe àgùntàn. Torí pé ọgbà lẹ́nu kò túmọ̀ sí pé ò ní gbà lọ́la. Kọ́kàn má jẹ́ pé yóò pẹ́jù fún ọ kó tó wá gbà náà ni. Ẹ̀yin àyànfẹ́ kó yé yín pé gbogbo àwa àgùntàn pátápátá ni Jésù fún ní ìyè àìnípẹ̀kun. Ẹnikẹ́ni wa ò sì ní ṣègbé. Ẹsẹ̀ 27 sí ẹsẹ̀ 30. Gbogbo àwa àgùntàn Jésù pátápátá ni ló fún ní ìyè àìnípẹ̀kun. A sì ní ṣègbé láéláé. Kẹ́ ẹ fọkàn balẹ̀. Àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi, èmi sì mọ̀ wọ́n. Wọ́n á sì máa tọ̀ mí lẹ́yìn. Èmi sì fún wọn ní ìyè àìnípẹ̀kun. Kò sì rí pé wọ́n ó fún wọn. Àti ní ìyè àìnípẹ̀kun. Wọn kì yóò sì ṣègbé láéláé. Ọba ògo yìí purọ́. Kò sì sí ẹni tó lè já wọn kúrò lé ọwọ́ mi. Bàbá mi, ẹni tó fi wọ́n fún mi pọ̀ ju gbogbo wọn lọ. Kò sì sí ẹni tó lè já wọn kúrò lé ọwọ́ bàbá mi. Ẹsẹ̀ ọgbọ̀n tí wọ́n ti dánu lórí ọ̀rọ̀ ọ̀hún. Ọ̀kan lé èmi àti bàbá mi já sí. Kí ọ̀rọ̀ yìí bá lè yé yín dáadáa, ẹ jẹ́ kí n fi àwọn olùṣọ́ àgùntàn méje hàn yín nínú Bíbélì kí á dẹ̀ wá gbàdúrà. Àwọn olùṣọ́ àgùntàn méje nínú Bíbélì. Àkọ́kọ́ ni Ábẹ́lì. Olùṣọ́ àgùntàn l'Ábẹ́lì pé darandaran ni. Nínú agbo àgùntàn rẹ̀ ló ti mú ẹbọ tí Ọlọ́run tẹ́wọ́ gbà wá.
tó fi rúbọ fún Olúwa ní Genesis orí 4 ẹsẹ̀ 2 tí Ọlọ́run kọ Káínì tó sì kọ ẹbọ rẹ̀. Ẹnì kejì ní Jákọ́bù. Jákọ́bù fúnra ara rẹ̀ ó ṣàpèjúwe ara ẹ̀ bí olùṣọ́ àgùntàn tó jáfáfá tó sì mú èrè wá fún agbo Nábánì nínú Genesis orí 31 ní ẹsẹ̀ 38 ẹsẹ̀ 40. Ẹnì kẹta fúnra ẹ̀ ní Jósẹ́fù. Jósẹ́fù ẹni tí àwọn ìkà olùṣọ́ àgùntàn tí àwọn ẹ̀gbọ́n rẹ̀ wọ́n tà á sóko ẹrú, ṣùgbọ́n tí ọba ògo gbéga, Ọlọ́run gbé gorí àpèrè ìtẹ́ ògo, ó sì fi sí ọwọ́ ọ̀tún agbára ní Íjíbítì. Òun náà ló dolùgbàlà wọn. Genesis orí 37 ẹsẹ̀ 2. Ẹnì kẹrin ni Mósè wòlíì, olùṣọ́ àgùntàn lòun náà. Ó jẹ́ pé òun kọ́ ló ní àgùntàn tí ń ṣe olùṣọ́lé lórí. Agbo ẹran Jethro àná rẹ̀. Ẹran yìí náà ló dà lórí òkè Ọlọ́run ní orí òkè Orébù níbi tó ti rí Olúwa. Ẹnì karùn-ún tí mo fẹ́ fi hàn yín ni Dáfídì pẹ̀lú olùṣọ́ àgùntàn ni. Ó ń da ẹran bàbá rẹ̀ láti dáàbò bo àgùntàn. Ó fẹ̀mí ara rẹ̀ wéwu. Ó dojú ìjà kọ kìnìún, bẹ́ẹ̀ ni ó dojú ìjà kọ bíárì. Ọba ògo ń bẹ lẹ́yìn Dáfídì, bẹ́ẹ̀ ni ó gbèjà rẹ̀, ó ṣẹ́gun kìnìún, ó sì tún ṣẹ́gun bíárì. Ni ó wá kọ orin. Òun ni Dáfídì yìí, òun ló kọ orin sáàmù ti olùṣọ́ àgùntàn ní sáàmù orin Dáfídì orin 23 pé Olúwa ni olùṣọ́ àgùntàn mi, èmi ò ní ṣaláìní. Ẹnì kẹfà tí mo fẹ́ fi hàn yín tó jẹ́ olùṣọ́ àgùntàn ní Bíbélì, òun ni Ámósì. Darandaran ni, olùkórè igi síkámórì ni. Nínú ìwé rẹ̀ Ámósì orí 7 ẹsẹ̀ 15, níbi tó ti ń dagbo ẹran ní ìpè Ọlọ́run ti wá. Olúwa sọ fún wípé Ámósì lọ máa sọ tẹ́lẹ̀ fún Ísírẹ́lì ènìyàn mi. Àwọn keje tí mo fẹ́ fi hàn yín olùṣọ́ àgùntàn, ó ní àwọn olùṣọ́ àgùntàn Bethlehem ní tí wọ́n ń daran nínú ìwé ìhìnrere Lúùkù orí 2 jáka ẹsẹ̀ 11 rẹ̀. Ìhìnrere orí 2, ìwé ìhìnrere Lúùkù orí 2 ní ẹsẹ̀ 11. Nítorí a bí olùgbàlà fún yín lónìí ní ìlú Dáfídì tí í ṣe Kristi Olúwa. Àwọn la mú ìròyìn ayọ̀ yìí wá fún. Jẹ́ n kú kàkúlé báyìí ọ dáadáa ní ẹsẹ̀ 10. Áńgẹ́lì náà wí fún wọn pé má bẹ̀rù, sáà wò, mo mú ìrere ayọ̀ ńlá fún yín wá, tí yóò ṣe ti ènìyàn gbogbo. Torí pé a bí olùgbàlà fún yín lónìí ní ìlú Dáfídì tí í ṣe Kristi Olúwa wa. Jẹ́ á gbàdúrà. Bàbá mímọ́, ọmọ mímọ́, a ti fi Kristi hàn àwọn èèyàn rẹ bí olùṣọ́ àgùntàn, gẹ́gẹ́ bí a ti fi hàn wá, bí a ti kọ sínú ìwé mímọ́. Mo gbà á ládùúà. Agbanilágbàtàn olùgbàlà ni ọ́, Jésù olùṣọ́ àgùntàn rẹ. Gba àwọn èèyàn rẹ là ó. Jẹ́ kí wọ́n nísinmi o, kí wọ́n rí ìyà ìnípẹ̀kun. Bẹ́ẹ̀ ni kó rí. Jésù Kristi Olúwa wa. Àmín.